àti wọ́n bẹ níkàlẹ̀ pẹ̀lú mi òdú ni wọ́n wọ̀nyí ṣe àìmọ̀fólókò ìrìn lórí ètò yìí bàbá wa Akande Ọmọọdọagba wọ́n ti wà pẹ̀lú wa ìyẹn lójú lè ṣe rà Disport FM kàdàbí on sport 91.9 ẹ̀dá kò bá ń kí àwọn èèyàn lé. ẹ ṣeun olótú ẹ kú jọ́ mẹ́ta mo kí gbogbo àwọn tí ń bẹ létí ìgbọ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nílé ní lájò ní ọjà lẹ́wà mo kí i pé ẹ kú jọ́ mẹ́ta kan èmi lọ́mọ yín àbúrò yín ló tọ́ Ọmọọdọagba Akande ẹ kú jọ́ mẹ́ta kan ẹ ṣeun ẹ má bá a kà lọ lérí ètò yìí. tó ohun tá a fẹ́ mú yẹ̀wò tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò yìí ọ̀rọ̀ kan ni tó jẹ́ pé wọ́n ní àìsí ń bẹ òun náà ni àìbá wọn dá sí àìsí ń bẹ láìbá wọn dá sí mo rò pé ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ láti bí oṣù mélòó kan sẹ́yìn ní ìlú Ìlọrin àti nílùú Ìbàdàn látàrí ọ̀rọ̀ ẹ̀sìn oníṣẹ̀ṣe àti àwa mùsùlùmí èmi ò pé èdè àìyedè ni àbí èmi ò pé ìjà ẹ̀sìn ni ohun mọ̀ èyí tí wọ́n pè ní méjèèjì ṣùgbọ́n àwọn bàbá Akande Ọmọọdọagba tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi àwọn ni wọ́n mọ̀ bí tí wọ́n fẹ́ dàn lásì lórí ọ̀rọ̀ yìí àmọ́ nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lórí ọ̀rọ̀ yìí náà ni wípé àkíyèsí wa táwa ń wò ń bẹ́ẹ̀ tá a fi ní pé àìsí ń bẹ láì bá wọn dá sí náà ni wípé ilẹ̀ Yorùbá ní rúkèrúdò yìí ti ń rúgbó bọ̀ wá Yorùbá ló sì ń kojú ara wọn èyí tí ń ṣe ọmọ Yorùbá tá a jẹ́ mùsùlùmí ọmọ Yorùbá tá a jẹ́ oníṣẹ̀ṣe ọ̀rọ̀ yìí ó ní agbára débi wípé àwọn tí ń kó àdá jáde àwọn tí ń kó ìbọn jáde láwọn mùsùlùmí tí wọ́n ti múra ogun wọ́n pọ̀ àwọn tí wọ́n sì ti tí wọ́n rásà sí Ṣàngó Ògún tí wọ́n ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ tó dáwọn ò ní jáde kóònù lé káwọn tó ṣọṣẹ́ àwọn náà ti bẹ̀rẹ̀ ogun ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìran wo ló kó sí wàhálà yìí ìran wo ló kó sí dààmú yìí bí kì í ṣe ìran Yorùbá tó bá wá ṣẹlẹ̀ báyìí ǹjẹ́ ọ̀nà àbáyọ ń bẹ lórí ọ̀rọ̀ yìí kí lọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí ṣé bá ti dákẹ́ tá máa wòran ni ṣùgbọ́n o ohun tá à ń sọ wẹ́rẹ́ yìí èmi ò rò pé nìkan tí ó jẹ́ wọn Yorùbá tí ò ní fara gbọ́rọ̀ yìí ń wọ̀ pé kò sí o yóò tàbó nílé yóò tàbó lóko bàbá wa Akande Ọmọọdọagba. olótú. ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nílùú Ìlọrin látàrí bá a ṣe ń gbọ́ pé wọ́n gbé àwọn oníṣẹ̀ṣe tì mọ́lé ní pé kí wọ́n má ṣọdún Ọ̀ṣun pátẹ̀ ti gbọ́ pé ìyá Ọ̀ṣun ọ̀hún wọn ti gba síláàmù àti gbọ́yùn ẹnìkejì tí wọ́n mú tọ́pẹ́ rẹ̀ níta lọ lọ́hùn wọ́n wà lẹ́nu ọjọ́ tiẹ̀ náà báyìí ṣùgbọ́n irú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí bàbá wa Akande wọ́n ní ọmọdé tó gun ebè tó wá wọ̀ ọkọ́ sòwò wọ́n ní kò rí nǹkan kan àgbàlagbà tó jókòó sínú ilé òun tó rí ó kọjá ọmọdé tó gun ebè lọ ẹ dákun kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kí lọ́nà àbáyọ báyìí. ẹ ṣeun olótú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi náà jẹ́ ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá gidi Ọlọ́run Elédùmarè ò ní fi wálẹ̀ o. àmín àṣẹ. kó tó di pé mo sọ̀rọ̀ mi lọ máa wọnú odùfà kan lọ ẹsẹ̀ odùfà kan ní ó lábàtà ṣe kẹ̀kẹ́ gbọ́kọ̀ adífá fún Ọ̀rúnmìlà bàbá ṣe tán bàbá lọ rè gbókù ayé mú báyé bá ti já oníṣó rẹ̀ ò sí ayé gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ ayé gbẹ̀hẹ̀hẹ́ owó loníṣòwò níwọ̀n owó gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ owó gbẹ̀hẹ̀hẹ́ ọgbọ́n loníṣọgbọ́n níwọ̀n ọgbọ́n gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ ọgbọ́n gbẹ̀hẹ̀hẹ́ agbára loníṣẹ́ agbára níwọ̀n agbára gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ agbára gbẹ̀hẹ̀hẹ́ nítorí táyé bá ti já oníṣó rẹ̀ ò sí ibi tí ń lọ ibi táyé ń lọ láyé ń lọ ẹ gbọ́ ẹ má bínú kọ́kọ́ ló fẹ́ dà mí láàmú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń lọ láì fi àkókò ṣòfò ọ̀rọ̀ àwọn ọmọ kóòtù òjíire ó dàbí nǹkan tó ṣe pé àwọn tí ń fa ọ̀rọ̀ yìí ẹni burú mọ̀ ní ẹni burú mọ́ra rẹ̀ pé ẹlẹ́bùrú lòun àmọ́ ń wẹ́ni tí ó wí fún nítorí pé kí ni nǹkan tí ń díjà ńlẹ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tó rújú o àwa tá à ń bẹ́ẹ̀ díẹ̀ ló rújú o
ó tún mú mi rántí odùfá kan ọlọ́gbọ́n méjì. Ó ní ọlọ́gbọ́n kan ta kókó mi sétí aṣọ ọ̀mọ̀ràn kan ò mọyé rẹ̀ pẹ́lẹ̀. Ó ní gúgígúgí ò gúgí kó rẹ́yìn ayé. Gúgígúgí kan ò lè gúgí kó rẹ́yìn ayé. Ó ní tẹ́ ẹ bá rọ́mọ alákìísà tí ń wọ ọmọ aláṣọ tí ń wà kísà, ó lẹ́yìn èèyàn ní èèyàn ní pa kádàrádà, ẹ̀yìn èèyàn ní. Ó lẹ́ni tí ń sọ Ọlọ́run ò rọ́lọ́run, ẹni tí ń sọ òróró ẹni ṣe égún òrégún, ẹni ṣe Ọ̀ṣun ò rọ́ṣun. Ó ní ṣe báwòrán ni gbogbo wa gbé kalẹ̀ tá à ń sìn. Bẹ́ẹ̀ bá rọ́mọ aláṣọ tí ń wà kísà, ẹ̀yìn èèyàn ní èèyàn ní pa kádàrádà, ẹ̀yìn èèyàn ní. Bẹ́ẹ̀ bá rọ́mọ olówó tí kò rówó ná, ó lẹ́yìn èèyàn ní èèyàn ní pa kádàrádà, ẹ̀yìn èèyàn ní. Bẹ́ẹ̀ bá rẹ́ àwọn ẹlẹ́sìn méjì tí wọ́n ń jà, àwọn èèyàn ní èèyàn ní pa kádàrádà, àwọn èèyàn ní. Ọlọ́run ò rán wa ń ṣe tá à ń jẹ́ lérí ilẹ̀ lótú. Ìkórìíra ara wa ni. Tí a bá ní káwo bí tí wọ́n ti gbé ọ̀rọ̀ yìí kò, ọ̀rọ̀ ó ṣe Ọ̀ṣun kò ṣọ̀ṣun. Kí ni wọ́n ń pè lọ́ṣun? Kí ni ìtumọ̀ ẹ̀sìn mùsùlùmí? Ìtumọ̀ ẹ̀sìn mùsùlùmí tí ń bá ní sọ́jú ni pé ìfẹ́, kéèyàn nífẹ̀ẹ́ ara rẹ̀, kéèyàn ṣe nǹkan pẹ̀lú ìfẹ́. Ìsìn àlàáfíà. Kí ni wọ́n ń pè lọ́ṣun? Ní ká kọ́kọ́ wò ná, Ọ̀ṣun lómi tó ṣe pé wọ́n ń gbà lọ sínú ẹsẹ̀ fáyẹn náà àmọ́ kò sáyè, tó ṣe pé kò sẹ́ni tí ó lè bá yan odi lóde ayé. Bẹ́ẹ̀ bá ṣàlù àlá, omi là á lò, Ọ̀ṣun ni. Bàbá ṣe ń jẹ, omi là á lò, Ọ̀ṣun ni. Òun làwọn bàbá wa kan wò tí ó jẹ́ pé wọ́n rí àwọn ìràwọ̀ kan tó papọ̀ mọ́ tí wọ́n sì ń ṣe ètùtù rẹ̀, tí àwọn ará Ọ̀ṣun ti ní kì í ṣe, àwọn ará Ìlọrin ní kì í ṣe ẹ̀tọ́ tàwọn láti ṣe. Tó bá jẹ́ pé kì í ṣe ẹ̀tọ́ wọn láti ṣe ńkọ́, ṣé wọ́n lè ṣe wọ́pọ̀ àwọn òmù mi torí pé lé Ọ̀ṣun lomi ti wá? Ǹjẹ́ wọ́n lè ṣe wọ́pọ̀ àwọn òfò omi ṣe nǹkan kan nítorí pé lọ́ṣun ni omi ti wá? Mo fi ní ẹni burú mọ̀ ń wẹ́ni tí yóò ṣe kíni tí yóò wí fún ni. Ibi tẹ́mi ò bá mọ̀ parí ọ̀rọ̀ mi sí lọ ni wípé kò sẹ́nìkan tó lè gbèjà Ọlọ́run. Yorùbá wọ́n sọ́nlẹ̀ Yorùbá wípé ìjà èèwọ̀, kò sẹ́nìkan tó lè gbèjà èèwọ̀. Yorùbá bá fẹ́ sọ tẹ̀ wọ́n ní kò sẹ́ni tó lè gbèjà èèwọ̀, torí ẹni tó bá lọ́lọ́run ò sí, ó jẹ́ èèwọ̀ ayé ni. Tó bá ṣe tán Ọlọ́run ó fara rẹ̀ hàn. Ẹni bá ní kinní kankan ò ṣe, ó jẹ́ èèwọ̀ ni. Tó bá yá èèwọ̀ fira rẹ̀ hàn. Ẹni gbé gamale mu, ó jẹ́ èèwọ̀ ni. Tó bá ṣe díẹ̀ gamale tó mu, yóò fi iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò fi hàn. Nítorí náà ni wípé ẹ jẹ́ á ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ á gbégbé sí ayé àlàáfíà gẹ́gẹ́ bí ẹ̀sìn mùsùlùmí tá à ń dárúkọ yìí. Torí tá a bá ní àtúmọ̀ mùsùlùmí ní jẹ́gbésí ayé kíni o, àlàáfíà. Tí ọ̀rọ̀ bá wá ń rí báyìí, tí ẹlẹ́sìn kan dìde tí ń gbé ẹlẹ́sìn kan tì mọ́lé nítorí pé ẹ̀sìn tiẹ̀, àbí nítorí wípé ó ní ẹ̀sìn kejì sọ̀rọ̀ kan sí òun lára, àwọn tí ń bọ̀ lẹ́yìn láti wá wọnú ẹ̀sìn yẹn, ǹjẹ́ ó lè rọrùn fún wọn bí? Nítorí náà ni wípé ẹ̀sìn ìsìlámù ti dúró, ó dúró dédé, ó ti dúró dédé. Nítorí àwa tí à ń wò yìí, a dàgbà, a sì kéré. Àmọ́ ara wọn kan tí wọ́n ti dáyé síwájú wa tó sì ṣe pé nínú ẹ̀sìn ìsìlámù yìí náà la bá wọn, tó sì ṣe pé lónìí bí wọ́n ṣe ń lo ayé wọn láti ìgbà náà lágbà náà wá, ó dùn ju èyí tí àwa ń lò nísìnyí lọ. Nítorí pé kíni? Nítorí ẹni burú mọ̀ àmọ́ ń wẹ́ni tí ó ṣe kíni tí yóò wí fún. Ẹ gbọ́, ilé ayé ò le, ilé ayé ò le. Àwọn ẹ̀dánú ayé la sọ ilé ayé dogun, Àlájì. Àwọn ẹ̀dánú ayé la sọ ilé ayé dogun. Ifá ọlọ́gbọ́n méjì ló sọ, ó ní gúgígúgí òrégún kó rẹ́yìn ayé, ọ̀mọ̀ràn kan ọ̀mọ̀ràn kó káyé rẹ̀ pẹ́lẹ̀. Ó lẹ́ni sọ Ọlọ́run ò rọ́lọ́run, ẹni sọ̀rọ̀ òróró, ẹni sòòṣà kan òróòṣà, ẹni ṣèégún òrégún. Bẹ́ẹ̀ bá rọ́mọ alákìísà tí ń wọ, tẹ́ bá rọ́mọ aláṣọ tí ń wà kísà, ó lẹ́yìn èèyàn ní èèyàn lẹ́ ń pa kádàrádà, ẹ̀yìn èèyàn ní. Bẹ́ẹ̀ bá rí mùsùlùmí tí ń lélégún, àwọn èèyàn ní èèyàn ní pa kádàrádà, àwọn èèyàn ní. Bẹ́ẹ̀ bá rí légún tí ń dààmú ẹlẹ́sìn, àwọn èèyàn ní èèyàn ní pa kádàrádà, àwọn èèyàn ní. Ọlọ́run ò ká wa ṣe tà ń jẹ, Àlájì. Ọlọ́run ò ká wa ṣe tà, torí pé kí ni Ọlọ́run ọba tóbi ju bá a ṣe ń pè lọ. Kí n dìde bí mo ṣe wà yìí pé wọ́n fẹ́ ba ẹ̀sìn mi jẹ́ kí n mọ̀ pààyàn. Tó bá ṣe pé Ọlọ́run ọba gan tá à ń sìn, tó ṣẹ̀dá wa nínú ìyá wa, tó mọ ìpìlẹ̀ wa, tó mọ ìpìlẹ̀ ayé wa, Àlájì kan tí ń ṣẹlẹ̀ lóde ayé ò ní burú ju gbogbo èyí tá à ń sọ yìí lọ.
ó burú ju gbogbo ìta ń falẹ̀ lọ torí pé kí ni mo sọ̀rọ̀ ẹsẹ̀ fà kan láti pẹ̀lú pé ọlọ́run ọba Elédùmarè ọba àkọ́dá sọ nínú ẹsẹ̀ fà yẹn pé bí okùn ayé bá ti já oníṣòro rẹ̀ ò sí ayé gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ ayé gbẹ̀hẹ̀hẹ́ àwọn kan ń bẹ nísàlẹ̀ bí wọ́n ṣe ń gbé gbèsè yìí nísìsiyìí pé kó dariwo ni káwọn fò wọnú ẹ̀. kó dogun. àwọn ìṣe ẹlẹ́sìn àbáláyé wọ́n ṣe mùsùlùmí àmọ́ wọ́n ń wá pé kó sáà di bó ṣe fẹ́ dà káwọn ṣe kí ni o káwọn fò wọnú ẹ̀. nítorí náà gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe lóde ayé ẹja fi làákàyè ṣe torí àwọn tí ó jókòó tí wọ́n ń jà yìí gbogbo bìkíbi tí a bá jókòó sí onílàákàyè ọlọ́gbọ́n ẹni tí ń to nǹkan là ń rí wọn sí kí wọ́n má wá lo ọgbọ́n títí ká tún mọ́ wá padà bára wa láyé òmùgọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa kan tó ní pé tí ọlọ́gbọ́n bá ń fo igi tí ń fo ọ̀pẹ ó lẹ́yìn ìkùlé òmùgọ̀ ni ó padà balẹ̀ sí kọ́rọ̀ wa má ṣe kí ni kó má padà rí bẹ́ẹ̀ lóde ayé ni pé gbogbo èyí tí ń bẹ́lẹ̀ yìí ó kọjá èyí tá à ń sọ ìlọ lójú tèmi o èyí tí ń bẹ lóde ayé kọjá èyí tá à ń sọ ìlọ o ẹ̀sìn kálukú ń bẹ nínú ọkàn ara rẹ̀ inú ọkàn mi lẹ̀sìn mi ń bẹ olóòtú. ẹ dákun bàbá Akande Ọmọọdọagba mo fẹ́ béèrè ìbéèrè kan níbi tí ẹ dé yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ yín òye yín nípa ẹ̀sìn ìbílẹ̀ ìyẹn ẹ̀sìn ìṣẹ̀ṣe kí ni ohun tí ẹ lè sọ torí pé tá a bá ní ká fojú inú wò á rí pẹ̀lú Ìlọrin ó ti di ìlú tí àwọn mùsùlùmí pọ̀ sí. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n sì ní ó dá àwọn ò fẹ́ kọ́ ṣe Ọ̀ṣun àbí kí wọ́n bọ Ọ̀ṣun àbí kí wọ́n ṣọdún Ọ̀ṣun tá a bá ní ká wò ó jẹ́ ká yá ohun àwọn kìrìsìtẹ́nì lò láàrin tó ní pé ká fi ohun tó bá jẹ́ kísárì fún kísárì káwọn oníṣẹ̀ṣe náà kí wọ́n wá wò pé ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kú àti gbọ́ o àmọ́ ńgbà táwọn bá wá sọ pé àwọn ò ṣe é tagídí wọ́n sì ní pé bí ọlọ́gbọ́n bá ń ṣe bí ọlọ́gbọ́n àbí tó mùgọ̀ náà bá ń sì ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n náà kò máa ṣe bí ọlọ́gbọ́n kó lóye kó máa ṣe bí òye. Yorùbá pọ̀ gbogbo ẹ̀wà wọ́n ní bẹ́yàn kúkúrò ògbọ́n ìyẹ̀wò ń tẹni gúgù èèyàn méjì ijó mùgọ̀ bẹ́nìkan gbọ́ bẹ́nìkan gọ̀ ẹnìkan gbọ́n. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi ẹ rí i pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ kínní pé kíyà Ọlọ́ṣun má ṣe Ọ̀ṣun rẹ̀ ìyá tí wọ́n kọ̀ fún gangan pé kó má ṣe Ọ̀ṣun rẹ̀ ìyá yìí ti yááfì rẹ̀ pé òun ò ṣe Ọ̀ṣun. ọ̀rọ̀ wá dọ̀rọ̀ pé wọ́n kó wọn ra wọn délé ìjọba àwọn tí wọ́n nílùú tí wọ́n jọmọ ìlú àwọn gbogbo wọn náà wọ́n ń pera wọn lọ́mọ ìlú wọ́n ní odò yìí pé Ọ̀ṣun ni orúkọ tí wọ́n sọ gẹ́gẹ́ bí àwọn ní Ọ̀ṣun tí sì ń bẹ́ẹ̀ nílùú ẹ̀ wọ́n ló pọn dandan pé káwọn ṣe kí ni o káwọn ṣe Ọ̀ṣun tàwọn ìjọba ti dẹ́jọ́ fún wọn lérí Ọ̀ṣun yẹn ti dúró pé wọ́n bọ Ọ̀ṣun wọn ò bọ Ọ̀ṣun yẹn ti dúró kí ni wọ́n fà yìí tí wọ́n fi ń gbéra wọn lọ ilé ẹjọ́ ìyẹ́rìí ọmọkùnrin kan tí wọ́n pè ní Talọ́lọ́run tí ó bọ́ séré ètò tí ó jẹ́ pé ó ń sọ ọ̀rọ̀ kùbákùgbé fún àwọn àáfàá kò mọ ọmọ kékeré kò mọ àgbà wọ́n wá nítorí ọ̀rọ̀ tí ń sọ ni làwọn fi gbé lọ sí ilé ẹjọ́ kí ni wọ́n wá tún fà àwọn oníṣẹ̀ṣe dìde pé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi gbé lọ ilé ẹjọ́ kò ní ẹ̀tọ́ wọ́n lo agbára lórí rẹ̀ wọ́n lo gàba lérí rẹ̀ pé kò sí nǹkan tí àwọn ò lè ṣe pé àwọn àáfàá gan ti bú àwọn tó jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀sìn àbáláyé ọ̀rọ̀ tó wà lẹ̀ tí wọ́n ń fà nísìnyí gẹ́gẹ́ lè yẹn àwọn Ọlọ́ṣun ṣọ̀ṣun ìyá tó fẹ́ ṣọ̀ṣun gan ó ti lóun kó Ọ̀ṣun tòun kò ní Ìlọrin òun ti lọ sí nígboro Èkó ìyá tí wọ́n mú tó ní òun padà di mùsùlùmí òun ṣe ìyá Ọ̀ṣun o òun tiẹ̀ àyọnusọ ló bá òun ló ní àáfàá tí wọ́n ló kọ́ mọ́ sí Ọ̀ṣun òun ti dẹrù Ọ̀ṣun fún rí tó fi rọ́mọ bí ìyẹn ló mú un tí wọ́n fi mú àpadà bọ̀ ẹ̀wọ̀n tiẹ̀ lòun ti di mùsùlùmí ìyá Ọ̀ṣun gangan ń bẹ láyé Ọ̀ṣun tiẹ̀ tí ń ṣe Ọ̀ṣun tiẹ̀ ń lọ. tó gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé bí kúkúrò ògbọ́n ṣágbà ò ní gbọ́n mo rò pé àwọn ìṣẹ̀ṣe ti fi ọgbọ́n sí tí wọ́n ti yọ̀ǹda kí Ọ̀ṣun gbélẹ̀ fọlọ́ṣun káwọn Ọlọ́ṣun mọ̀ sí Ọ̀ṣun wọn lọ. àmọ́ kí ni wọ́n wá ń fà gan bẹ́ẹ̀ ni pé tí Ìlọrin bá sọ pé ìlú ẹ̀sìn lè lú àwọn kí wọ́n má ṣe ìṣẹ̀ṣe ṣé àwọn tí ń bẹ ní ìlú àwọn oníṣẹ̀ṣe náà gẹ́gẹ́ bí Abẹ́òkúta gẹ́gẹ́ bí Ọ̀ṣun Òṣogbo ǹjẹ́ wọ́n lè lé àwọn mùsùlùmí tí bẹ́ẹ̀ pé ìlú tàwọn náà ìlú
Ọ̀ṣun ni o káwọn náà mọ̀ lọ Ìlọrin lọ ṣe ìlú Ìṣẹ̀ṣe ní ìlú tàwọn káwọn náà mọ̀ lọ sí Ìlọrin lọ ṣe ẹ̀sìn wọn. Tí ò bá lè rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn náà ò ní gbà fún àwọn ará Ìlọrin pé kí wọ́n gba Ìlọrin lọ́wọ́ táwọn fún Ìṣẹ̀ṣe. Báwọn ṣe ń ṣọjọ́ báwọn ti jọ ń jọ ṣe ní tùbínùbí tẹ́lẹ̀ ní Ìṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ tí mùsùlùmí ń ṣe tiẹ̀ kán fi àwọn lẹ̀ káwọn mọ̀ ṣe lọ́tọ̀rí pé kí ni ilẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ni àwọn ará Ìlọrin sì ní kì í ṣe ilẹ̀ Yorùbá. Àwọn oníṣẹ̀ṣe sì ní lọ́dọ̀ tàwọn bí wọ́n bá gba Ìlọrin pé wọn ò ní ṣe ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ṣé káwọn gba Ọ̀ṣun Òṣogbo ìlú ìgboro Èkó lọ́wọ́ àwọn ẹlẹ́sìn náà kò lè ṣeé ṣe. Tí ò bá ti lè ṣeé ṣe a jẹ́ ká tún padà sérí odù Ifá ọlọ́gbọ́n tó lé àwa èèyàn ní pa kádàrádà àwa èèyàn ní. Bẹ́ẹ̀ bá rẹ́lẹ́sìn méjì tí wọ́n ń jà àwọn èèyàn ní pa kádàrádà àwọn èèyàn ní. Olóòtú èmi pẹ̀lú ìtìjọ wà tipẹ́ nǹkan tèmi jẹ lè jẹ́ o. Ṣé mo lè fọ́ọ̀sì yín níbi tèmi ti gbégò bí àṣìwájú tí mo nísìn lálápèjúwe kí mo wá fọ́ọ̀sì yín pé ó di dandan kẹ́ mu. Kò ṣeé ṣe a lè gbẹ́ja inú òkun lọ sínú ọ̀sà a lè pa kìnìún láṣẹ pé kó jewé kò sẹ́ni tó lè pa ológbò láṣẹ pé kó má jalè. Ọlọ́run fún wa lápèjúwe ẹ gbọ́ tẹ bá gbé ẹja tí ń bẹ nínú òkun tẹ gbé sínú ọ̀sà yóò kú nítorí pé kí ni mo fẹ́ sọ tí mo fi sọ gbogbo èyí ni pé ẹ fi àwọn Yorùbá tó jó níṣẹ̀ṣe lẹ̀ àwọn àfáà náà kí wọ́n sì ṣe àfáà wọn lọ́nà. Ẹ rí i pé tí a bá kó ẹ̀sìn kalẹ̀ tó bá di pé ká ṣe ìwòsàn aláàjì tó bá di pé ká ṣe ìwòsàn tó bá di pé ká gbára wa lẹ́nu ẹ̀mí tí oníṣẹ̀ṣe bá gba ọ̀tún tí àfáà bá gba òsì tí pásítọ̀ tó gba wájú aláàjì ibì kan náà gbogbo wa ti lọ pàdé. Kábíyèsí Elédùmarè. Ibì kan náà eríta kan náà ni gbogbo wa ti lọ pàdé gbogbo ẹnu mo fi sọ nítorí náà pé àwa náà ti délé ayé ti pẹ́ tí èèyàn gbé orí fífọ́ wá sọ́dọ̀ mi ó lóun lọ lé dókítà òun ò rí ìyànjú ó gbé dọ́dọ̀ àǹfà lóun ò rí ìyànjú ó gbé dọ́dọ̀ pásítọ̀ lóun ò rí ìyànjú ó gbé dọ́dọ̀ bàbá gbogbo wọn wá dìde pé orí fífọ́ yẹn àwọn fẹ́ wò ó àǹfà ájì tẹ́ bá dìde tẹ́yìn mi gbogbo yín bá dìde oríta kan náà lẹ́ẹ̀tì lọ pàdé lẹ́ẹ̀fi wo ìwòsàn yẹn. Kábíyèsí. tí n bá ní màá gbá yín lò ká ẹ̀ ṣubú tá a fa balẹ̀ màá gbá yín lò ká ẹ̀ ṣubú àfa ọwọ́ kan náà la fi ṣe é tó fi jiná. nítorí náà sẹ ẹ jẹ́ á fúnra wa ń sùúrù ọ̀rọ̀ tá à ń sọ ti kọjá ẹ̀sìn Ọlọ́run ló ní ẹ̀sìn ìsìlámù ti dúró kírísítẹ́lì ti dúró àwọn tí wọ́n pilẹ̀ ẹ̀sìn yìí gangan tẹ́ ẹ bá bí wọ́n tí wọ́n bá tún wá lóde ayé òde òní tí wọ́n bá rí wọ́n rí pé ẹ̀yin mọ̀ gbádùn ẹ̀sìn yìí o ẹ̀sìn tẹ́yìn rówó nù ẹ̀yin mọ̀ gbádùn rẹ̀ o àwọn gan tá a polongo ẹ̀ ẹ̀wọ̀ àfa mi mọ̀ yá tó polongo ẹ̀sìn tí gbogbo wa ń jáde ẹ̀ àwọn tí wọ́n gbé ifá dá nígbà náà lọ́hùn tí wọ́n fi ń jẹun babaláwo mi ò mọ̀ rí kẹ̀kẹ́ àfẹsẹ̀wàgùn. Kábíyèsí. àwọn tó ń jéwé gan tí wọ́n ń jégbò láyé ọ̀dà àtijọ́ ajéwéwé gbòmí kò rí agbádáwọ̀ àmọ́ lóde ní gbogbo wa jọ ń tàkà ara wa ni nítorí náà ẹja yóò ní sùúrù ẹja yóò ní sinmi láyé ò ní sinmi àwọn ẹ̀dá tí ń bẹnu láyé à ní sinmi kódà olótú ẹlòmíì ń sá láti tọ́jú ara rẹ̀ lóde òní lógun ẹ̀sìn ṣọ́ọ̀ṣì tí ń lọ ẹ̀ gbọ́dọ̀ rí mi nítorí àti tọ́jú ara rẹ̀ tó ṣe pé àìsàn tí ń ṣe àwọn tí ń bẹnu ẹ̀mí ni ó bá tọ́jú rẹ̀ àmọ́ ń sá tí mo lè mọ lọ nísìn kí n kó ọ̀rẹ́ mi kan lọ́nà mo lè mọ ṣe nǹkan báyìí nísìn kí n kó dé yóò mọ wá sá yóò sì jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo nǹkan tọ́lọ́run ọba dá sóde ayé ló dá ọ̀nà àbáyọ rẹ̀ bí ọ̀kan bá ń ṣe wọ́n tiẹ̀ tó gbé sára tó lọ́nà àbáyọ ó kú òkàn kún gbé bó o kú gbé ni o ẹlòmíì olótú ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù nítorí náà ẹ jẹ́ á sinmi lóde ayé ilé ayé tẹ̀tí nísinmi àwọn ẹ̀dá tí ń bẹ́nu ẹ̀ là nísinmi torí báyé ṣe wà náà ló wà báyé ṣe wà ló wà o ayé ò fẹ́ràn ẹ̀dá o ayé ò fẹ́ràn ẹ̀dá ọ̀nà wo la yóò gbà fi fẹ́ràn ẹ̀dá tẹ bá rádìí dógọ̀ mẹ́ngbà kan ní ugbó ni àwọn ẹranko kan ní gbé bẹ̀ ẹnìkan ló kọ́kọ́ lé bẹ̀ nígbà tó ń kọ́lé bẹ̀ ẹnìkan rí ó ló wu òun bọ́n ṣe ń kọ́lé yẹn ní kálukú mọ̀ dára sí gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe bu owó sápò rẹ̀ sápò ní kálukú. ilé ayé ní kódà mú bá wa o èmi tí ń tata àti èmi náà mọ̀ wá lé pé ẹ̀rẹ́ lomi ò ra lẹ̀ gan síbẹ̀ kò rí kọ́ tó fi kú
bí bá ṣe ó sọ ti yìí dowó lé ní ẹlòmíì kọ́ tiẹ̀ kò parí rẹ̀ ẹlòmíì kọ́ tiẹ̀ gàràjà ẹgbẹ́ kan ló parí tó kó sínú ẹ̀. tó sì lo ayé ẹ̀ ń bẹ̀. ilé ayé ní dà wá láàmú. bàbá wa Akande Ọmọọdọagba olótù láàrin bí ìṣẹ́jú kan kàtìjú kàlàjú torí pé tí bá wojú aago mo rí pé aago ọ̀hún ti re bí àná. kí wàá ní ìgbésẹ̀ tẹ́ ẹ rò pé àwa ọmọ Yorùbá tá a lè gbé bí ká foríkorí ká fi kùn lukùn torí pé inú tó ba èmi tí máa ń bà mí inú jẹ́ jù ni pé bẹ́ẹ̀ bá ra àwọn àfáà tí wọ́n fi ṣe wá sí bí wọ́n bá ti sọ̀rọ̀ sẹ́lẹ́bọ tí wọ́n bá ti ṣépè fẹ́lẹ́bọ wọn rí wá sí ṣe lóòótọ́ àìsábà gbọ́ bí tẹ́lẹ́bọ ti ń bú àwa mùsùlùmí àìsábà gbọ́ ṣùgbọ́n ẹ dákun títa ni ọlọ́run gan tiẹ̀ ń ṣe títa lọ́lọ́run ń ṣe ṣé ti mùsùlùmí ni ti kírísítẹ́nì ni àbí táwọn oníṣẹ̀ṣe títa lọ́lọ́run ń ṣe. ẹ ṣeun olóòtú mo rò pé gbogbo wa náà nígbà táwọn tí ń gbọ́ lọ́wọ́ àtẹnu àwọn tí ó padà wá gbọ́ títa ni ọlọ́run ń ṣe gan ẹ rí olóòtú kò sí ti tẹni ọlọ́run ò ṣe lóde ayé ń wù kó pèrè o lè pèrè ẹ mùsùlùmí o lè pèrè ẹ lẹ́lẹ́bọ ní olóòṣà o lè pèrè ẹ ní kírísítẹ́nì kò sí ti tẹni tí ọlọ́run ọba ò ṣe kí ni tí kò ṣe àwọn ẹ̀dá èèyàn ní ń dara wa láàmú lóde ayé ẹ gbọ́ àwọn ẹ̀dá èèyàn ní ń dara wa láàmú lóde ayé tí a bá ní àwo gbogbo àwa tá a kóra wa jọ yìí pọ́blẹ́mù wo ní bẹ nínú mùsùlùmí tí ò sí nínú ìṣẹ̀ṣe kábíyèsí pọ́blẹ́mù wo ní bẹ nínú kírísítẹ́nì tí kò sí nínú mùsùlùmí kábíyèsí lẹ́dùnmáà gbogbo ọ̀la ní pọ́blẹ́mù kan náà ẹni lo mọ́tò nínú ìṣẹ̀ṣe ń lò gidi tó bá ní ká kó mọ́tò ìṣẹ̀ṣe jáde kíkọ́ ẹ̀rẹ̀ ẹ̀yàn tó gbé mọ́tò gidi jáde bẹ́ẹ̀ bá sì nínú kírísítẹ́nì náà tó bá ní ó gbé jáde bẹ́ẹ̀ dé nínú mùsùlùmí náà wọ́n ní ó gbé jáde wọ́n ó gbé jáde. kábíyèsí lẹ́dùnmáà tó jẹ́ pé gbogbo àtàbá ní tí ò bímọ tá sọ pé ẹni tí ò bímọ tá bá ní ká kó ti kírísítẹ́nì jáde kí wọ́n kà ká kó ti mùsùlùmí jáde kí wọ́n kà ká kó ti oníṣẹ̀ṣe náà jáde kí wọ́n kà àfàìmọ̀ kó má jẹ́ pé nǹkan kan náà láàárín kábíyèsí lẹ́dùnmáà kí ni wàá rú wa lójú lóde ayé àbòsí ni à ń bọ ọlọ́run gan sí olóòtú kò sẹ́nìkan tọ́lọ́run ò ṣe tiẹ̀ lóde ayé kò sẹ́nìkan kankan tọ́lọ́run ò ṣe tiẹ̀ ẹlòmíín wà lóde ayé yìí olóòtú kò bá wa sínú ẹ̀sìn gbogbo tá à ń ṣe o. kò sínú Islam kò sínú Christian kò sínú ìṣẹ̀ṣe ó sì lówó ó tún pàṣẹ ó tún bímọ. ilé ló wà kò lọ mọ́ṣáláṣí kò lọ ṣọ́ọ̀ṣì kò dọ́dọ̀ babaláwo kan rí kò dọ́dọ̀ rẹ́fúrẹ́ǹdì kan rí kán bá yẹ nǹkan wò ó sì ń pàṣẹ fowó. kábíyèsí lẹ́dùnmáà títa lẹ́dọ̀ ọlọ́run ò sí kò sẹ́ni tọ́lọ́run ò ṣe tiẹ̀ àwọn alájókòó lóde ayé la máa sọ wípé ó lọ́nà kan ó lọ kìnnì kan ẹ fi kálukú lẹ̀ kó lọ́nà rẹ̀ olóòtú nígbà tí ẹ sọ fún mi pé bàbá yìí mọ̀ gba bẹ̀ yẹn tí mo níbẹ̀ nígbà tí ẹ ó kó sí kòrò mo níbẹ̀ nígbà ẹ fi mí lẹ́nu lọ kó sí kòrò ẹni tí ń bọ̀ lẹ́yìn gan kò ní kóun náà kọ́gbọ́n bẹ́ẹ̀ à ń dara wa láàmú nì báyé bá ti já oníṣòro rẹ̀ ò sí ayé gbẹ̀sọ̀ ẹ̀sọ̀ ayé gbẹ̀ hẹ̀hẹ́. ẹ bá ń dágbére fáwọn èèyàn lé. mo kí gbogbo wa pátá mo kí gbogbo wa ní ìdílé àǹfààní ìdílé mùsùlùmí ìdílé kírísítẹ́lì títí dé ìdílé oníṣẹ̀ṣe ajáwéwé gbò mo kí wa o sùúrù ní ẹja fi sí. ayé ìṣètò nìkan gbogbo kálukú wa lágbára ti lọ àwa náà ṣe tiwa ní àlọ́ yìí tá a bá ṣe làwọn ọmọ bá ń lẹ̀ ẹ̀jẹ̀ àṣerere ire ní ká ṣe o káwọn ọmọ tí ń bọ̀ kan lè bá a nílẹ̀ ó dìgbà. tó wọ́n ní ire ni ká ṣe ká má ṣe kànú ayé tá a wà yìí ó ṣeéṣe kó jẹ́ mùsùlùmí kó jẹ́ kírísítẹ́nì àbí kó jẹ́ lẹ́sìn kan àbáláyé tá a mọ̀ sí ìṣẹ̀ṣe ire ni ká ṣe o ẹ mọ̀ ṣe ká ire ni ká ṣe ẹ mọ̀ ṣe ká ambassadọ Látúndé Àkànní Eletiọfẹ lèmi jẹ́ o mo fi léyìí mo fi dágbére fún yín kó máa jẹ́ tọ̀lọ́gbọ́n kó máa jẹ́ tòlóye ẹ̀yin náà kọ́ ẹ̀ mú tì í bẹ́ẹ̀ ẹ̀ ṣe rere káyé kó lè yẹ gbogbo wa bẹ́ẹ̀ láṣí mi kú ní tẹkinísẹ́ tó ń gbèsè kò tó ń gbèsè tẹ̀fín náà fà ní tẹ̀fín gbọ́ mi ó dìgbà ire o.